pretty pictures, beautiful features. Àrọ́bá o! Bàbá ìtàn. Ìtàn tòní lórí àrọ́bá. Today's story on àrọ́bá. Bàbá Àlàbí. Nítorí kankan rẹ̀ mo ṣe ní kò yọ sí mi nílé. Mo máa ní ìdí ṣéjì díẹ̀ wà. Mo fẹ́ fi ṣe àwọn nǹkan kan. Ìmáà mo wọlé ní òun, èṣe kó mi máa ná dànù o. Kó ràn mí lọ́wọ́. Bí kí ní ọ̀bálẹ̀ tí mo wọlé báyìí, máa dá padà fún ẹ. Ṣó gbọ́, òun láṣìírí ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi, bàbá ń sọ̀rọ̀ pé owó. Kékeré ni o. Ayẹ ọkọ mi ti wà lókè. Ó ṣe gúlé. Báyìí sí ayẹ. Báyìí sí léèwé. A ti parí ìdánwò wa. Gbogbo ẹ̀ pátápátá ni mo sì lékè. Gbogbo ẹ̀ ló gbà. Orí mi ẹlẹ́dàá mi ó máa ṣe. Ìyá yín kò sùn lọ́rùn. Irú ọmọ tó ṣe é fi yangàn rè. Adá fún ọ̀rẹ́ mi ó ṣe ìdánwò ní tọ́wọ́ ẹ̀. Àjèrè wọn. Kó máa wọ lọ́hùn o bó ṣe ń jẹ́ ọlọ́hun tí kò fún wọn ìdákẹ́dà. Ṣé o bá ìgbọ́n rẹ̀? Johnson èèmọ̀ ẹnlẹ́bìrì ìgò kan ó. Ọlọ́tẹ̀ ìgbà ọpọlọ ọmọ yìí kó gbé sórí Johnson. Irọ́ àyànmọ́ Táyé ó yàtọ̀ sí Kẹ́hìndé. O máa lọ lé ọkọ. Tí ó máa bá a lọ bẹ́ẹ̀. Wọlé. Ẹ̀wẹ̀ mú owó wá jẹ́kí bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ kó wọnú ilé kó wá nǹkan jẹ́. Nípa ti ọ̀rọ̀ owó. A máa rí ṣe bára ṣe. Tó wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀. Yọjú sí mi. Orí ẹ̀ tán. Ọ̀rọ̀ yá. Èmi náà fẹ́ wá àwọn tọmọ ẹ̀ máa jẹ́ kí n tó gbọ́ dé. Kò sí wàhálà. Ọlọ́gbọ́n ayé ò lè tó mí kókó, olùmọ̀ràn kan kò lè ká iye ìyanrìn etí òkun. Eégún ònàhùn òròdéjò. Amope and Joke, good afternoon. How are you? Oh, that's very good. Let me have a handshake with you. That's very good. I hope you have seen your results. Yes, sir. How is it? Very good, sir. Oh, that's very good. In fact, I want to encourage you guys to make sure that you further your educations. Education is the best legacy that parents will leave for their children. As I've always told you, you need to be educated. When you are educated, you will bring changes into your community and in your families. In fact, education is the bridge between poverty and riches. Once you have constructed this bridge, you will be able to climb from poverty to prosperity. That's why I've always advocated for education. Let me tell you, education is number 1, number 2, number 3, and everything. Once you have got education, you have got everything. Sky is the limit. So I want to be proud of you guys in the future. I want to make sure that you guys are educated, especially you, Oritoke. I want to see in the nearest future Dr. Oritoke, Engineer Amope, and then you, Lawyer, Barrister Ajoke. Yes, I want to be proud of you guys in the future. Make sure you continue with your education. God bless you. Thank you. God bless you. Àrọ́bá. Àrọ́bá. ọ̀rẹ́ mi báwo ni? Jẹ́ máa dọ̀. Ṣé wípé Jáfọ̀n ti jáde? Mi ti gbọ́ mo ṣe ń gbọ́ ìgbé. Èmi ti gba tèmi o. Wọ́n sọ fún ẹ kí wọ́n náà ṣe kó lọ gba tiẹ̀. Èso àlàjọ máa kàwé mi o. Tí dáàdì mi bá ti dé, èmi náà bá wọn sọ̀rọ̀ máa lè rí owó gbà láti ọ̀fẹ́ gbà fún mi. Má jẹ́ ó pẹ́ jù o. Ṣùgbọ́n pé tí Jáfọ̀n bá ti jáde bá. Kò kí ń pẹ́, ó máa tún close. Mi jẹ́ kó pẹ́. Àti mo ní wá sọ fún ọ. Ní kò rẹ́ léwé mọ́ kí
dìde gan-an ṣé ọ̀rọ̀ lọ́mí kàwé ni èyí tó ti kà ọlọ́pàá ìbàdíkà sí ṣé ọmọbìnrin jẹ́ wà náà tó máa rán léwé kátó wílẹ̀ ẹ̀sẹ̀ yìí ó máa rí pé okòrìkìrí rẹ̀ mọ́ o ṣé ìyẹn ni bá dó dànù sí èmi kò rẹ́ léwé mọ́. èmi á lọ léèwé o màá lọ léèwé mo sì ń bá ẹ sọlá tẹkọ ẹdẹ fa kídí kọrí àmọ́ ní kẹ fún mi lówó kí lọ gba jáàbọ̀ ẹ̀dá mi lóhùn. kó pè jàǹbù ṣé ìgbà táwa wà ní irú tí ṣé jàǹbù wà ṣé wọ́n pè kíní kan jàǹbù ó dá o àti jàǹbù o àti kò jàǹbù o kò já nǹkan kan mọ́ ibi tó kàdé ló ń jóhun sórí mo ṣe ń sọ̀rọ̀ tó ń gbómi lẹ́nu lébélébé yìí ọmọ àlè ní ẹ̀ adépé ìyẹn sì wà láyé ni máa béèrè dáadáa o máa gbọ́tàn burúkú o máa gbọ́tàn tó o gbọ́ nílé ayé ẹ̀ bí ìyẹn ṣe bí ẹ̀ báyìí ó bí ẹ̀ tán báyìí ló jáde láyé má jẹ́ kí n kà síwájú sí o tó bá yẹ kí n kà síwájú sí òun dánú bí mi ò kàwé mọ́ lọ́mọkọ wálé. èmi ò mọ́kọ wálé o ìwé lèmi fẹ́ ka mi ò mọ́kọ wálé. wàá gbọ́ sórí bí tá a dé yìí òun lọ́ pè wá sí mi ṣé o mọ àwọn yánmírín òkè ọ̀yà lọ́hùn àwọn yánmírín bàbá ti bímọ báyìí tó ti jóbìnrin wọ́n á ti fọ ọkọ fún wàá gbọ́ lọ́mọkọ wálé. mi ò mọ́kọ wálé ìwé lèmi fẹ́ ka mi ò mọ́kọ wálé o. o ò mọ́kọ wálé ó dá ooru ẹ ó mú mi inú ilé yìí fínú ilé lẹ́fún mi ṣọgbọ́ lọ́mọkọ wálé o ti tó nọ́kọ. àsùnkùn sí mú fi kún pamọ́ ọ̀rọ̀ yìí yóò di ìtàn lọ́jọ́ kan bọ́mọdé ó bàtàn àbárọ̀bá àrọ́bá sì ni bàbá ìtàn. But what is the problem? You're looking so moody. You're supposed to be celebrating your success in your WAEC examination. It was because this morning when I woke up, I asked my father for the money to collect my JAMB form, and he refused to give me. That shouldn't be a problem. Is that why you are moody? Yes, don't worry. I will come and speak to your father. Don't worry. I'm sure when I speak to your father, he will oblige to my request. You will definitely go to school. You are such a brilliant student. I'm sure by the time I speak to your father, he will listen to me. Don't just worry at all. I'm sure father, by the time I speak to him, he will listen to me. And I'm sure by the grace of God, you will definitely go to school. I am Oritoke's teacher. Emini Oruko Oritoke. Oritoke? Yes, sir. Please, I have come to tell you that Oritoke needs to further her education. She is such a brilliant girl. Only to go further education. Hey, thank you. Ṣé bẹ́ẹ̀ ṣe dé báyìí tí mo kí yín tá a bá dùnú bẹ̀rẹ̀ ẹ̀rí ká fi dùnú parí ẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe mẹ́nu lé ọ̀rọ̀ Oritoke yìí èmi rò bí ẹ̀yin lọ́kọ ẹ̀ ní. Torí mo ti lé kó lè pé kó lọ́mọ kọ wá fún mi. Wọ́n ò bóyá yẹ ìjà ẹ̀bẹ̀ tẹ̀lé yín ẹrù ẹ̀ wà nulẹ̀ kẹ́ ẹ máa kó lọ fún kó máa gbọ́dọ̀ yín. Eléyìí kò jẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó. Eléyìí ìdíkó lọ ìwé. Sọ fún mi ó fẹ́ ra JAMB form ẹ fún ẹ lówó ẹ jọ kẹ́ bá fún ẹ lówó. Please give her money to buy JAMB. No. Only to buy ra JAMB form. No. Me give. Ẹ bá wá gbọ́ o nítorí wèrè ta ni mo ṣe ní wèrè inú ilé o. Àwọn èèyàn kò mọ̀ ọ́nà abúlé pé mo gbé ìbò dẹ́ẹ̀dẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá débi tẹ̀ sí ìbò bí ọ̀pẹ rẹ̀ lẹ́kìmí náà kì í fún ilé ìbò. No n kò fún lówó JAMB. Ẹ wo bí ṣé rí ọ̀rọ̀ Oritoke tẹ́ ẹ sọ yìí inú mi á dùn tẹ́ ẹ bá lè mú sọ́dọ̀ yín. Ṣé rí ọmọ obìnrin ṣe tí ọmọ náà lé lórí ọ̀nkò pẹ́ ń lọ lé ọkọ kí ṣìrì lọ máa parí gbogbo òwe sí i tẹ́ bá mú rélé yìí o bó bá ń lọ léèwé lọ́dọ̀ yín bó bá ṣoríire ẹ̀yin lẹ́bi. Ìwọ ni ó bí ẹ má take care ọmọ yìí. You are the biological father. You have to bear responsibility for her. Ẹ má take care. Ìwọ ló bí. Bàbá èmi kọ́. You have to take care of your daughter. Tó bá ti mọ́kọ́ wá ọmọ tèmi nìyẹn tó bá kó fẹ́ kàwé ó ti dọmọ tí tó bá ṣoríire ẹ̀yin ni bàbá rẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ o, ẹ má sọ bẹ́ẹ̀. ń tèmi ìṣọmọ mímọ́ mo ti kọ̀ lọ́mọ tó bá ṣoríire bí ìwé kó má mọ̀ mí. Sir, she's your daughter. You gave birth to her. You have to take responsibility. No. Ẹ má ṣe fún kó tó consign ẹ. Olùkọ́ mo fẹ́ jáde àdípàdé ayọ̀. Okay, but I think you should think about it. Think about. Thank you. Ó dàbọ̀ olùkọ́ kọ́ máa wo aṣọ káàkiri bí àjọ ìjì. Ọ̀rẹ́ mi bàbá Oritoke. Báyìí Kò sí o. Mo fẹ́ ṣe nǹkan kan nínú ilé kí ìṣẹ̀lẹ̀. Ìròyìn ayọ̀ mo mú tọ̀ wá. Kíde. Ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ pa owó kò ṣe ìṣòro fúnra wa yìí
Ọlọ́run bò ẹ́ láṣìírí dẹ̀ ju wà lọ. Bẹ́ẹ̀ ni mo ti fẹ́ jẹ́ kó bò mí láṣìírí nǹkan kan. Owó tí mo jẹ mo ti san. Òótọ́ ni mo fẹ́ kó bò mí láṣìírí orí tó kẹ́. Ṣé o lọ́ọ́ orí tó kẹ́ yìí? Ó pàdé ọkùnrin kan lọ́nà ìmúra bí ọ̀hún tó máa ń pèwé káàkiri ilé káàkiri. Òótọ́ ni. Ọ̀rẹ́ ló bá wá bì ló bá dé bí lọ́wọ́ ni èmi tíṣà orí tó kẹ́ mo fẹ́ jẹ́ kó gbajà ń bu mo ní èmi ọkọ ni mo fẹ́ forí tó kẹ́ èmi kò náwó ẹ̀kọ́ orí tó kẹ́ tí wọ́n ní bó ṣe wá wáyìí ohun tó lè ṣe fún mi tó lè dùn mọ́ mi lójú ni pé ṣó fẹ́ rá orí tó kẹ́ ni. Rárá o mo fẹ́ fẹ́ ṣu lọ́kà ni. O máa fẹ́ ṣu lọ́kà. Bẹ́ẹ̀ ni. Rà tán rà èsì èwúlò fún mi. Báwo ni ìgbàjú wá ṣe ọ̀rọ̀ owó? Bó o bá ti rà lẹ́sẹ̀yìn tó ti fẹ́ mi ní payment èsì tó kù bó bá ṣoríire wọ́n ní bàbẹ́ èmi kọ́ ní bàbẹ́. Ní ìsìn. Wọ́n á fò àánú ẹ̀ kó máa gbé nǹkan ẹ lọ. Bó bá dojọ́rọ̀ rí mi lé. Ṣé o mú kọ́kọ́ dání bó ṣe wà yìí? Ọ̀rọ̀ owó ń ṣe wàhálà rí mi lé lọ́jọ́rọ̀. Bó bá ti jẹ́ ìrọ̀lẹ́ náà ló fi sí. Bẹ́ẹ̀ni. Ìrọ̀lẹ́ náà ní orí tó kẹ́ máa dọ́dún ẹ̀. Bàbá orí tó kẹ́. Ọ̀rẹ́ mi olóṣì kò lówó lọ́wọ́ ó pàdé. Orí tó kẹ́ ayé ènìyàn lẹ̀ sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ n kò fẹ́ sọ wájú ta wa nítorí ọ̀wọ́n ẹlẹ́nu ṣọṣọṣọṣọ ìdáàrin èmi àti ẹrú ṣùgbọ́ orí tó kẹ́ kiri ẹ̀ kú oríire àdá fún ẹ oríire tí mo ní kó kiri ẹ̀ kú ni pé òun lọlé ọkọ lọ́la. Bàbá mi. Òun lọlé ọkọ àsìkò ti tó. Ilé ọkọ bò èmi ò tí ì ṣetán àti lọ ilé ọkọ o. Ṣé ní gbogbo bí mi àti ẹ bá ṣe ń ṣe gbọ́n mi sí omi òtónú lé yìí n kò nífẹ̀ẹ́ sí tó máa gbá wọlé àbó o kò mọ̀ gbé o bá gbé gbálẹ̀ o kò mọ̀ gbé bá a ṣe ń ṣe orogún inú ilé n kò fẹ́ n fẹ́ kó máa lọ ilé ọkọ tiẹ̀. Mi ò lọ ilé ọkọ mi tí ì ṣetán àti lọ ilé ọkọ ìwé ni mo fẹ́ kà. Ṣé olóko tí mo fẹ́ fún un bó bá ń lọ léwèé o kò ní fẹsẹ̀ rìn mọ́ alùpùpù òun rè máa gbé ẹ lọ. Ṣé ó dá àwọn aṣọ tó bá máa wọ̀ báyìí àwọn aṣọ yìí máa tóbi lára rẹ̀ ṣe bótírín tó ń wọ̀ yìí aṣọ yìí máa bù sí ẹ lára báyìí òun ló máa wọ̀ inú ọ̀la ló máa wà orí tó kẹ́ máa lọ lé ọkọ tó. Bàbá mi ṣe ní sùúrù tálẹ́ǹtẹ̀ sọ gan-an. Á dà fún ẹ ọ̀rẹ́ mi wà ọ̀rẹ́ mi olówó èlé. Bàbá mi ní sùúrù ṣé kì í ṣe ọ̀rẹ́ yín tí mo bá ní ìtànjò ni tẹ́yìn méjèèjì jọjọ kò tẹ́jọ́ ń sọ̀rọ̀ níjọ́ tí mo fi dé láti iléèwé. Ìwà ìfún ẹ lówó lọ́jọ́ sí. Bàbá mi tó bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ yàn ó ń ṣe bíi ti ọ̀rẹ́ yín yẹn èmi ò lè fẹ́ o mi ò lè fọ́ ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ ni mi sọ fún yín mi ò lè fẹ́ ọ̀rẹ́ yín. bẹ́ẹ̀ ló gbé dasọ̀hún ìfún yẹ ló jájẹ ẹ bó ṣe rí ìfún yẹ òun ló jájẹ ẹni tó sọ yìí nígbà tó wà kékeré inú ilé yìí n kò rówó filẹ̀ láàárọ̀ ọjọ́ kan òun lè fowó lẹ̀ kó fi jẹun ibi tá a bí ẹ sí ọ̀dọ̀ ya gbẹ̀bí n kò rówó san òun lè sanwó bẹ́ẹ̀ ọjọ́ kìí náà ní kò fọ̀rẹ́ lápapọ̀ tó kí. Bàbá mi dúró náà ṣe fẹ́ bà ayé mi jẹ́ ni. N kò bá ayé ẹ jẹ́ n fẹ́ ta ayé ẹ ṣe ni n fẹ́ tì máa jẹ wọn mọ́ ni. Irọ́ èmi ò tí ì ṣetán àti lọ ilé ọkọ ìwé ni mo fẹ́ kà tẹ́bálẹ̀ ní gbẹ̀mí gò ní gbà. Orí tó kẹ́ ẹ gbà mí ayé ti dorí kodò ọmọ tèmi kò wájú mi ó dà ìkòkò ní igbó mi kó tún gba ẹṣọ ṣọnú rẹ inú ilé yìí èmi àti ẹ bó bá gbà lérò má di papá dìkù má gbé ẹun lọ fẹrẹ ní àfẹmọjúmọ rẹ má lọ bẹ. Àrọ́bá. Àrọ́bá. Orí tó kẹ́. Orí tí kò dẹ̀ dáhùn náà. Àló tí ń dúró dè wá ti pẹ́. Ẹ wo mi ò ní lè bá yín lọ mi nílé tẹ̀lé because dáàdì mi ò lọ́wọ́ sí ọ tí ní mi lè ṣe jam. Ṣó ṣẹ̀wọ̀n ni? Mi ì ṣẹ̀wọ̀n o. Ìwọ tó yẹ pé ìwọ ni result ẹ dáa jù. Dádì ẹ̀ wá ní kò máa ṣe jam. O lè bẹ̀ wọ́n ni. Ṣé kí wọ́n bẹ̀ bẹ̀ wọ́n? Ṣé kí wọ́n bá bẹ̀ wọ́n? Bí a tẹ bá ráyè kí wọ́n bá mi bẹ̀rẹ̀. Tó bá yá máa rí ẹ. Wọ́n já máa lọ. Lámbébé bàbá orí tó kẹ́ inú mi dùn pé mo ránṣẹ́ sí ọ wá dákun ọmọ mélòó lọ bí. Méjì wà ọkùnrin kan obìnrin kan.
sọrí torí ọ̀rọ̀ orí tó kẹ́ ni mo ṣe ní ránṣẹ́ sí ọ bẹ́ẹ̀ ni dúró náà kí ni ń ṣe ọ náà kí ló ń bá kiri kí ni ń ju ọ lọ́wọ́ tí ò fi lè fi jólẹ̀ gbogbo èèyàn sọ mọ́ pé ọmọ yìí ọmọ orí tó kẹ́ yìí ọmọ tó mọ̀wé ni ọmọ tó mọ̀wé kọ́ ọ jìṣẹ́ jìyà nítorí rẹ̀ kíwọ náà lè jọrọ̀ lọ́la àbọ̀ ọmọ pé béèyàn bá tọmọ lápò tó dójú àpẹẹrẹ ọmọ náà yà dáadáa à ń bọ̀ wí ọ̀gúngi ọ̀run wọn sọ̀rùn kọ́líkọ́lí kiri ìgboro ẹgbẹ́ yẹn sọ̀rọ̀ wọn bọ̀ wo èmi tí mo lè bọ̀ sọ̀rọ̀ rẹ o èmi tí mo lè bọ̀ sọ̀rọ̀ rẹ ẹnu tó ń wò yìí tí bá fi gé obì fún ọ jẹ má jẹ o ṣùgbọ́n tí bá fi bọ̀ sọ̀rọ̀ gbà pé òótọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ó ti ọ láǹfààní ni ṣé bí ojú ẹ̀ bá fọ́ ṣé etí ẹ̀ di ni ṣé etí ẹ̀ di ṣé ọ̀ tí ì rí àwọn ọmọbìnrin tí wọ́n ń ṣe nǹkan gíga gẹ́gẹ́ tán wà nípò ńláńláńláńláńlá káàkiri gbogbo àgbáyé ayé ìwà awẹ ọmọbìnrin o ẹ kí máa relé ọkọ o ọmọ ọdún mélòó lọmọ gan àbẹ́sọ̀ náà nù tẹ́ntẹ́n bí ẹsẹ̀ fún un kí ni sí ọ ẹ tẹ́ mi pé ọ sínú ọ̀rọ̀ tèmi ò sì ju bá ń lọ tí mo kọ́ mọ kọ́ lọ tó èrò ara ẹ̀ kọ́ lọ tó pa. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gbogbo báyìí mi ṣe ń bàjẹ́ tẹ́ ẹ̀ bá mi túnṣe padà ọlọ́run atúntẹ̀yìn náà ṣe tí kò ní bàjẹ́ ẹ ṣe nǹkan kékeré kíyàn fi lé tiẹ̀ lẹ̀ kó wálé ọ̀rẹ́ rẹ̀ wàá gbàmọ̀ràn lóòótọ́ ni òun tẹ́ ẹ sọ ayé ọ̀tá mi ń bàjẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí tó kẹ́ nìyẹn o. ọ̀gá ẹ̀ tẹ̀. ẹ̀yin bá tó fi pé bí mo ṣe ń ṣe yìí o ẹ dá o ẹ ti yá wèrè ẹ ṣí rèrè lẹ́mi orí ti burú dànù ṣé ẹ ṣí rèrè kí ló kàn sí pẹ̀lú orí tó kẹ́ kíkàn yín ẹ máa bẹ̀rẹ̀ wèrè tẹ́tí bẹ̀rẹ̀ náà bílẹ̀ yẹn tó bá ṣe tọ̀tọ̀tọ̀ ẹnu ẹyẹ ẹsẹ̀ ẹja ṣídìí ma ẹwẹ̀ wá gbọ́ o ṣé lórí tó kẹ́ bó ṣe wà yìí ẹ sì kàn anybody nínú ayé mi àtòrí tó kẹ́ bó bá wù mí mo lè ní ó máa kàwé bó bá wù mí mo lè ní kó kàwé ẹ wá gbọ́ ṣé ìmọ̀ pé nígbà tí mo bẹ́rí tó kẹ́ kékeré mo lọ dáfá fún ifá wípé orí tó kẹ́ kò lè kàwé pé kó ètè lọ lé ọkọ kó má lọ ṣàbíamọ́ lé ọkọ ẹ̀yin wá ní kí jẹ́ kó kàwé ẹ lè kàwé o ẹ ṣé o. ẹ ò dáa kò síjà ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìjà sí ṣọ́ọ̀ṣì o ṣàdúrà sàmínì ọ̀rọ̀ ara ẹni bó bá wù ọkọ gbọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ mi ó tún mọ̀ sọ tèmi ẹyọ kan tún bẹ inú ọ̀rọ̀ ètò tó kù bọ́ bá ti àmọ́ pákọ̀ọ̀sẹ̀jà ayé ní kọ́ mẹ́mọ́ rẹ̀ léèwé kiri sùkúù èwo tí a ní ọ̀gbẹ́ni tí mọ̀ kó ṣòkòtò sókè kiri ìgboro tí a gà pápá ẹ̀ tẹ́ ní olówó lòun òun lówó tó fẹ́ fa ọmọ fún ọmọ ètò ẹ lòun fẹ́ kó san owó dáúrì ẹ̀ ìwọ náà kíra tán yányán ni ṣé a máa tọmọ yányán ni a máa tọmọ yányán èmi ọba kiri gan ẹlẹ́ẹ̀kejì tẹ́bi fẹ́ sọ fún ọ bó bá wù ọ ni kò gbọ́ bó bá wù ọ kọ́ mọ́ gbà àmọ́ kọ́ gbọ́ ní òsì ọ láǹfààní mú ọmọ ẹ ìyẹn bá san lé rẹ gbà kọmu sọ́dọ̀ kí sì máa padà jọ mẹ́rin. ẹ ṣé mo dúpẹ́ ṣé ẹ lórí tó kẹtẹ ń wò yẹn àgbà ni ó rán ni ẹ ṣe ọmọdé ẹ̀yin lẹ fojú ọmọdé ni ọjọ́ ń bẹ lórí ẹ̀ báyìí bíi kàlẹ́ndà ṣé wàá rí ti ọ̀rẹ́ mi tẹ́ fi kún pé mo fẹ́ tà fún èsì kan yín o ṣé ẹ gbọ́ bó bá wù ó lè rà kó bẹ̀ sí méjì ẹ kàyé tó bá wù ó lè lọ fi jóògùn ẹ kàyé bó bá wù tèmi sá ní pé kó kówó wá mo ti tà bó bá sórí látọ̀dọ̀ ẹ̀ èmi kọ́ ni mo bí kó má gbé lọ mo dì sóònù ẹ̀. gbàtọ́ ọmọ pé o fẹ́ fi ọmọ èso oògùn owó ọ̀sẹ̀ kúkú mú sínú ilé kọ́ gbégbá lé lérí fúnra rẹ̀ kí máa pọ̀ wó ju kẹ́lómi àrèbọ̀ ọmúgúnṣẹ́ lọ tí ẹni sọ fún ọ bọ́mọ tèmi bá dẹ̀gbọ́ bá dàdájọ́ yóò di gbogbo ẹ̀ kọ́ àmọ́ kọ́ mú sọ mọ́. ẹ ṣé mo dúpẹ́ o ìtẹ́ tún rí yìí ó tún yàtọ̀ bá tún rí mi kẹ́ ẹ tún pè mí kí n tún wálé iṣẹ́ gbọ́ ẹ ti yá wíìrì ẹ̀yà láti ọ̀nù jẹ yìí. ire o n kò fi ẹlẹ̀. o ayé ẹ bàjẹ́ ọ̀sọ́rùn kan ni bọ́ bá mọ̀ pé ọ fẹ́ fi ọmọ ẹ̀ sògùn owó ìwọ kékeré sí pé gbálẹ̀ lérí fún rẹ̀ kí mọ̀ pọ̀ owó kọjá kẹlòmíì bọ̀ fi sògùn owó tí ẹ láti sọ fún ọ ọlọ́run bí ọrùn kìíní. Àrọ́bá. Àrọ́bá. Bàbá mi ni wàá dà fún ẹ. Àná mi. Ẹni burú mọ́ ṣé o ti ẹni tó ṣe yìí. bí ẹ̀kọ́ bá ní kò dá kó ń tọ̀hún kó ṣe tiẹ̀. ẹni bá kó rí gun kò dá kó gun àkàbà kó lọ tún ṣe lókè wá. ó tiẹ̀ lọ bẹ́ra rẹ̀ lórí.
gbogbo ẹ̀ pátá tiẹ̀ ni. ó pọ̀ jù. èmi mo tún lélẹ̀. fún àná ó pọ̀ jù. èmi mo lélẹ̀. bẹ́ẹ̀ ni ayẹ. bẹ́ẹ̀ ni. sórí gbogbo bó ṣe ń gbé owó wá tó ń gbáṣọ wa. bẹ́ẹ̀ ni. ìgbà míì tinúdé bá dá ntí ìkọ̀ ẹnì kan bá sọ̀rọ̀ ó máa pè mí a máa lọ ilé ẹ̀mú a máa lọ ṣàríyá ayé ẹ o. àkílà fowó ṣe. kí là fowó ṣe. àdàmú ẹ wá wò orí tó kẹ́ abọ́kùnrin abóbìnrin abíbèjì 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 lẹ́ẹ̀mejì abíbèjì lẹ́ẹ̀mejì abíbèjì lẹ́ẹ̀mejì. ẹ káàárọ̀ bàbá orí tó kẹ́. ẹ káàbọ̀. àpòrí àparò. àparò dẹ́kun. orí tó kẹ́ wàá jókòó sọ́kẹ́ jókòó sẹ́gbẹ́ ọkọ ẹ rè yẹ. ọmọ rè é. ẹ̀pẹ́ múra yìí. àṣẹ abọ́kùnrin àtòbìnrin. àṣẹ tá làwọn. àwọn o. àwọn. ṣé àwọn eléyìí. bẹ́ẹ̀ni. àwọn eléyìí ló máa lẹ́tà káàkiri náà àdúgbò. irọ́ lẹ́pa ọ̀ irọ́ ni èmi ní olùkọ́ Orítòkẹ́. olùkọ́. yes. èmi kò mọ̀ rí. kí ló dé bàbá Orítòkẹ́ mo ti sọ fún ẹ kẹ́ bá ọmọ yìí rajà ń fọ ó kù díẹ̀ kó parí. bàbá Orítòkẹ́ kí ló ń wí. àyẹ̀mí ò gbọ́. ọmọ yìí ọjà. ẹ̀ ṣe bó gbóhùn bí kíyàn wà lórí òkè àwọn ìlọṣọ́ọ̀ṣì ọmọ yìí o. mo ń bẹ̀ yín ẹ̀ dáhùn lọ kí ló dé ọmọ yìí ọmọ ìwé gan ó máa lọ ìlú òyìnbó ẹ ra jàǹfọ̀n fún ẹ ra kí ló dé ọmọ yìí tó mọ ìwé gan. bàbá Àwẹ̀lé ìyá yín ló wà. àyín mo wà. Àwẹ̀lé pè mí látẹ̀kọ́ ó lówó iléèwé tó fún un ló ti tán ó ní òfin mi ìrànní sí i. kékeré ni o kékeré ni o. ẹ dákun ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan. béèrè. ẹ jọ̀ọ́ ọmọ yìí tẹ̀sán ṣé ọmọbìnrin ni àbí ọmọkùnrin. ọmọbìnrin wa. ọmọbìnrin ni kódà iléèwé gíga ló wà. obìnrin lọ. ọmọbìnrin. bẹ́ẹ̀ ni. ó dáa ẹ jọ̀ọ́ bàbá olówó ṣé ẹ máa fún ọmọbìnrin tó wà iléèwé gíga fún ọ̀rẹ́ yìí ọkùnrin kò fẹ́. ó dòdì. kí ló dé. ọmọ tó lọ iléèwé gíga kí n wá fún kùrúùtù kò jẹ́ jẹ́. ẹ̀rí ẹ̀rọ ayé. lóòótọ́ wa. ó wà ní adé àfọwọ́ tí wọ́n ṣe ni. lóòótọ́ ẹ wò ẹ ṣe ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó lọ iléèwé gíga ó lọ sùkúlù gbogbo ẹ̀ ló yé mi ẹ ṣe o dúpẹ́ orí ẹ ti gbùrù dànù. èmi àbáwọn. ìwọ wà ẹnì yẹ. àná mi kí ló dé. ṣé o sì èrè ṣé èmi lè kúrútù à ń ṣe èmi ló bá mi bóyá yí dànù. ẹ dákun kí ni ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àyín. wọ́n máa wo tiẹ̀ kò ṣá máa wo tiẹ̀. báyìí burúkú náà sọ̀rọ̀ kó o lè ṣàlàyé ayé yìí ò yá mi ṣé ẹ lọ́sì ìpè òun náwó ju èmi lọ pé òun ọ̀rẹ́ tọ̀dọ̀ tèmi aláyé bàjẹ́ wa ó kò máa fọmọ mi wà orí tó kẹ́. ọmọ kékeré. ọmọ ọdún mélòó. kí ló fẹ́ fi rú ọmọ yìí ṣe. wàá dé mi kúrúùtù yẹn tẹ ìrù mi nújú. bàbá orí tó kẹ́ bí n bá tiẹ̀ máa lọ àtọwọ́ àtẹrù àtiṣu ń gba gbogbo ẹ̀ ní àyìn. o máa gbowó àtẹrù àtiṣu. bẹ́ẹ̀ ni. ó dá o èmi kò kó fún ẹ o máa béèrè kan lọ́wọ́ ẹ ní. ìgbà tó ń fọwọ́ tẹ orí tó kẹ́ lára ṣé fóòmù lára rẹ̀ àbójẹ́ bí ọmọ ẹ. wàá gbọ́ sọ́dọ̀ tó kólẹ̀ máa fi gba jáàmù fún wa. ọ̀rọ̀ dáadáa ló sọ. dábẹ́ jáàmù òun rẹ̀ máa fi gbà fún òun ó tó máa gbà wọ́n ti kújà lọ́kọ́ bá lọ́ọ́ dànù. àlọ́ jẹ́ àlọ́ lé o ṣáàjà mọ́ ọ lọ kásìkásì tó ń ṣe ní àyè mi ò rí sí o irú ọmọ kékeré gbọ́dọ̀ bá wà ń bẹ̀ o. àlọ́ jẹ́ àlọ́ olóṣì burúkú máa gbé fún ẹ wàá gbà tán bó ṣe rí. olórí burúkú láyé bàjẹ́ má bàyẹ̀ ọmọ mi jẹ́. olùkọ́ ẹ ṣe fún yín ayé yín. ẹ ṣe dáadáa good done well. ọmọ yìí ó máa lọ sí ilé. ó máa lọ. ó máa ṣe dókítà fún ẹ. àṣẹ. ó máa change gbogbo. orí tó kẹ wọlé jẹ́ kó má gbàdúrà lẹ́ lórí bẹ́ẹ̀ ni wà lórí òkè. it is well with you in Jesus' name. ìtàn tó ń bọ̀ lórí àrọ́bá next story on àrọ́bá. a mọ̀ pé wọ́n ń bẹ̀ mo sì bá bẹ́ẹ̀ àwọn oníṣẹ́ ìbátí sínú wọn ló máa ń ọmọ mi ṣe àwọn mọ̀ pé ṣé nígbà fún ọmọ mi sí ẹ tí mi fi jíṣẹ́ fún ọ ni. àrọ́bá ṣe bóun ní bàbá ìtàn bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ á bà.